Welcome on board, everyone. Welcome on board, my party, Brown Felix. Welcome on board. Kenny Gani, welcome on board. Kikedomo, God bless you. Welcome on board. Welcome on board. Please share, invite your friend. I'm Brown Felix, my party. Long time. How are you? Welcome on board. Emmanuel, welcome on board. Welcome on board. Hello to Paul, welcome on board. Welcome on board. Ekabo, please share, invite your friend. Otumba, Eyoyi, Otumba Temineronjo, Otumba Bushifilao, God bless you, sir. Welcome on board, Otumba. Egbayi, Eyoyi. Cat, welcome on board. Welcome on board. Ekabo, about share it to edge, about share. Share. Two local James Maria, welcome on board. Share. Honors, welcome on board. Welcome on board. Karika King, welcome on board. Ajaba share ability. Ilé bàbá Túndé ní ìtàn Adéyẹyẹ o. Ìsọsílẹ̀ Ismail Akande. Àsìkò ti tó. Agbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Ìdílógún nìsóníbẹ̀. Mẹ́jọ ń jẹ kó, mẹ́jọ ò jẹ kó nìsó. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ ṣé. Invite your friend, let them know we are here. Ọba Adéyẹyè Ọ̀jájá 1. Ẹ káàbọ̀ sórí ètò sà. God bless you. Ẹ̀yin tèmi ní lóko ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa. Ètò lórí David Hamilton Voice and Concern Ọmọ Yorùbá Television coming to you live from City of London here. With your main man here, Akogun Tunde Omabagun. The Onola one of the land, Omani be meji my baby conje, Oma Lash will be there. Omoluko, Wako, the creepy, a cabo, about queer, so called back to a little. Good evening, London, good evening, Nigeria, and good afternoon, America. Welcome on board. All my friends all over the world, welcome on board. Welcome to your program. Welcome to your program. On David Hamilton Voice and Concern Ọmọ Yorùbá, coming to you live from City of London here. Please invite your friend, let them know we're here. Yeah, this is a main man here, Akogun. Ẹ̀yin tèmi, ọmọ abáyé ẹ̀yẹ́ kaba ṣètò wa lọ. Ó tó gẹ́ àtìkò títún. Agbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Ẹ mọ̀ pé bàbá yìí jẹ́ lèmi àti kò tún agbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Ó tó gẹ́. Mo fẹ́ pe àwọn àkíyèsí wa sí gbogbo nǹkan tó ń lọ. And then we have to call all our leaders all over the world. Ó tó gẹ́ àti kò tún sọ pé kò sí bẹ̀rù mọ́. Mama mi Esther Ege, God bless you. Welcome on board, my darling sister. Àwọn tí concern Ọmọ Yorùbá ni ẹ káàbọ̀ sórí ètò mọ́. God bless you. Mama wan call Aji for Obaje, Shalafia Noah. Alayo, I want to láti ìlú Germany. Welcome on board.
welcome on board mo rí gbogbo yín bẹ ṣe ń wọlé ẹ ṣe Olúwa kẹ́ gbogbo yín ẹ bá bẹ ṣe ń wọlé ẹ bá share ètò Oguntunde, welcome on board. Good evening, sir. How are you? I can't believe it. But you will ever share it. Àsìkò tí tó gẹ́ ṣe mọ̀ pé èmi ọmọ àgbà lèmi ọmọ àgbà ni mí àsìkò tí tó gẹ́ abẹ́ sọ̀rọ̀ sókè Fatai Okunridibo bàbá mi mo bẹ̀rù àgbà mo sì fìlà fàdé ẹ káàbọ̀ sórí ètò. God bless you, sir. Thank you, sir. ẹ ṣe gbọ́n sir. Àwọn èèyàn yìí nìyẹn ẹ bá àti ìwá sí méjì mo máa ń rí nǹkan tó máa ń ṣe ọkọ̀ mo rí pé àwọn èèyàn gidi nìyẹn àárí gbogbo nǹkan tó wá bùn bẹ̀tà mọ àwọn èèyàn tó yẹ pé èèyàn yìí bá àti ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ là ń rí. God bless you, my brother. Ẹ continue pẹ̀lú inú rẹ̀ yín gbogbo ẹ̀ làwọn bá àti ẹ̀ sọ̀rọ̀ àárí gbogbo ọ̀tẹ̀ ń ṣe odò dábàá máa gba odò wa náà wọn ní fi ń ṣe àwátì. God bless you. Ẹ̀yẹ èèyàn mi àsìkò ti tó lágbọ́dọ̀ sọ̀rọ̀ sókè mọ̀kọ́ ọmọ àgbà ni mí Prince Níyì Oyèwọlé ó tó gẹ́ àwọn pàtí mi láti ìlú Highland the fine boy connection alágbára ọkùnrin tó forí ọmú tajìta welcome on board Prince Níyì Oyèwọlé bàbá Gaddafi from right away from Highland ẹ̀ka àbọ̀sọ̀rọ̀ ètò àsìkò ti tó ṣe pé èmi ń tèmi ọmọ àgbà ni mí mo dẹ̀ máa ń sọ tọrọ mi dẹ̀ ṣe pé àwọn àgbà náà ni máa ń wà lẹ́yìn wọn mo dẹ̀ máa ń respect àgbà Ọlámilé kan welcome on board bó tó bá tásìkò tó yẹ kí àwọn àgbà sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ti tásìkò kò sí Van Ojo orí ẹ God bless you ó ti tó gẹ́ kò sí nǹkan tí àgbọ̀dọ̀ fọ́rọ̀ àwọn sọ̀nsìn torí pé ẹ̀yin bàbá mi nínú Afẹ́nifẹ́re mo at least mo ti ń sọ fún yín ní kọ́nà náà ìwé kì í ṣe pé ìdáná bá ń sọ lẹ́yìn bá àti ẹ̀sọ́ gbogbo ẹ̀ tán àgbọ̀dọ̀ sọ bí ìlà gbogbo àyàsọ àdísọ lẹ́yìn náà àti gbọ́dọ̀ sọ gbangba bí náà but thank God pé ẹ̀yin náà ti gbóhùn tó gbọ́ ẹ bá gbóhùn sókè Afẹ́nifẹ́re ẹ̀yin bàbá wa nínú Afẹ́nifẹ́re ẹ̀yin lídà wa nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa gbogbo ọba nílẹ̀ Yorùbá àsìkò ti tó kò sí bẹ̀rù mọ́ kò sójú mọ́ àwa ọmọ yín náà á bẹ̀rù àwa ti rẹ́dì á jagun wo but afẹ́ defend ilẹ̀ Yorùbá á sọ pé afẹ́ jagun á jagun àbáyọ̀ kan jagun but àsìkò ti tó tí gbogbo agbọ́dọ̀ defend ilẹ̀ Yorùbá kò sí pé bóyá mò ń bẹ̀rù àti sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ọba wa nílé lóko kò sí nǹkan tó fẹ́ sọ pé ẹ̀ ń bẹ̀rù mọ́ ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù mọ́ tẹ́ pé tẹ́lẹ̀ pé ẹ̀ ń bẹ̀rù pé bóyá ẹ bá sọ̀rọ̀ o bóyá gọ́ọ̀mẹ̀ntì kan o bóyá a mọ̀ pé yes lọ́dọ̀ tó àwọn pé gọ́ọ̀mẹ̀ntì lágbà bọ̀ sí ìsìn ẹni gbogbo Yorùbá ti kò ẹni gbogbo Yorùbá kìí kí ni ẹni gbogbo wa ti kò ń sìn kò sí bẹ̀rù mọ́ ẹni ọba mo tún sọ ṣe pé èmi ò ń rí ọba fín mi ò dẹ̀ kí sọ̀rọ̀ fàgbà anyhow mo mọ̀ pé yes mo máa gbá àtẹ ẹni mo dẹ̀ máa gbá àtẹ ẹ̀ ní bọ̀ nísìn àsìkò ti tó yẹ pé gbogbo ẹ̀yin ọba àwọn ọmọ yín àti sọ̀rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ sókè ń sìn ẹni ọba tí ò bá sọ̀rọ̀ sókè ń sìn tí ò bá support nǹkan tá à ń ṣe tí ò support pé ká defend ilẹ̀ Yorùbá ń sìn a máa dìsún ẹ̀ dámi pé ọba náà dámi pé ọ̀tá Yorùbá ni any Yorùbá leaders tí ò bá wá báyìí máa defend ilẹ̀ Yorùbá ń sìn ọ̀tá Yorùbá ni ẹni àgbà tí ò bá wá báyìí máa defend Yorùbá ń sìn ọ̀tá Yorùbá ni and then mo dẹ̀ ń pe òun ló amanimiti pẹ̀lú àwọn kan láìpẹ́ yìí ná amanimiti pẹ̀lú àwọn kan láìpẹ́ yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá all our ex-military officers ilẹ̀ Yorùbá amani close door meeting pẹ̀lú yín láìpẹ́ yìí láì jìnnà ní bóyá kí sọ́bọ̀ náà sọ owó tó bá wọn kó fẹ́ join wa kí là ń ṣe àjagun àti wọn kan torí pé à ń fẹ́ ààbò fún orílẹ̀-èdè Yorùbá ajé kí ni à ń fẹ́ ààbò fún orílẹ̀-èdè Yorùbá so gbogbo ẹ̀yin ex-military officer Yorùbá àmọ́ gbogbo yín o alórúkọ yín lọ́wọ́ ìwọ tó bá fẹ́ join tètè pè wá kó wá join a fẹ́ ní closed door meeting how to secure
Yorùbá land àfi ṣe meeting àfi bá ń ṣe meeting torí pé ó tó gẹ́ tí wọ́n gbàgbé jagun o but by the first lórí pé a rí pé ní gọ́ọ̀mẹ̀ntì a rí pé a ṣe kí ni ní gọ́ọ̀mẹ̀ntì a lè láti secure ilẹ̀ Yorùbá ká fún àwọn màmá wa àbúrò wa ẹ̀gbọ́n wa ọmọ wa fún ààbò tó péye torí pé ìlú tí ò bá sí gọ́ọ̀mẹ̀ntì a máa láti ṣe kí ni o àwọn fúnra la máa provide security fún ara wa so all the military all the retired Yorùbá military officers the bá ní interest àti get to àwọn kan so a máa ní meeting láìpẹ́ yìí ní sọ that máa ṣe meeting yẹn the secure location we are not sọ́kàfẹ́ jagun for information the bá ń gbọ́rọ̀ mi but by the first by the ká jókòó by máa discuss by máa secure ilẹ̀ Yorùbá by máa provide the security fún wa ní ilẹ̀ Yorùbá torí pé a lè jókòó kí wọ́n máa pa á mọ́lé káfọ́ lẹ́rọ. Ọ̀túnba Aríran Káfọ̀ Gani Adam nìkan ò lè dánìkan secure ilẹ̀ Yorùbá fún wa Sunday Igboho nìkan ìdánìkan ṣe gbogbo alájọ máa ṣe èmi àti ìwọ lájọ máa ṣe so kì í ṣe pé bí káwá sọ pé ká jókòó ká pé agbóyè Sunday Igboho nìkan agbóyè Gani Adam nìkan gbogbo wa ni èmi àti ìwọ ni pẹ̀lú gbogbo àwọn ọmọ wa all these ex-military officers ẹni tí ó bá ti jọ́ ni wa àti kàkún enemy Yorùbá a lè treat as enemy for sábẹ́ àwọn ọmọ this time around anybody tí ó bá ti jọ́ ni movement yìí sí a máa cast as enemy of Yorùbá land a dẹ̀ máa treat you as enemy ẹ̀ mọ́ yín treat you enemy àdàgbà ni o àtọmọdé ni o àtọba ni o àtìjòyè ni o tó bá ti join ni nǹkan tó lọ ní tó bá support bá ṣe máa secure ilẹ̀ Yorùbá bá ṣe máa dáàbò bo àwọn èèyàn wa nísìn a máa cast as a man regarded as enemy of Yorùbá so èmi á advise gbogbo àwọn leaders wa all over the world àtàfẹ́dẹ́fẹ́rẹ́ ni o tèmi belong to àti ìbákan fẹ́ dá àti àwọn ọba wa gbogbo ní pátápátá là ń kígbe pé ń sìn pẹ̀lú àwọn ex-military officers kàjọ ṣe bí pé Sunday Igboho ní kọ́kọ́ lórí Yorùbá òun lọ́mọ oṣù bá tó lè ṣe Ọ̀túnba Gani Adams náà oṣù wọn táwọn lè ṣe ẹ má filẹ̀ fáwọn nìkan gbogbo wa ni èmi àti ìwọ àti ọba àtọba àjòyè náà làjọ máa ṣe ẹ má dùn pé ẹ kàn jókòó sí ara yín kẹkọọ máa ìjọ ara yín kí wọ́n sì pé Sunday Igboho kó náà forí lakú kó náà dánìkan forí lakú kíkà náà ìlànà kó náà forí lakú àbáwá tá à ń ṣe kálukú kan forí lakú ẹ̀yin náà lè bẹ́ẹ̀ wá débi tá a délé ni ẹ̀yin ọba ẹ̀yin àgbà ẹ̀yin ex-officer ẹ̀yin náà lè bẹ́ẹ̀ wá débi tá a délé ni ẹ̀yin bẹ́ẹ̀ wá débi tá a wà yìí so tásìkò sí pé gbogbo yín ẹ gbọ́dọ̀ yọjú ẹni tí ò bá ti wá support nsìn á treat ẹ bí enemy ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ mọ́ bí ṣe ń treat enemy so kólókálukú respect ààrẹ ẹ jáde kẹ support movement yìí àtọ́ká fẹ́ jagun mò ń tẹmọ létí àtọ́ká fẹ́ jagun bàbá yìí fẹ́ secure ilẹ̀ Yorùbá làǹsọ̀nsì kàyí fẹ́ dáàbò bo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá làǹsọ̀nsì so ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ ẹ gbówó jáde ọgbọ́n orí ẹ̀yin all the military officer ẹ wá lò wo àwọn train tẹ́ni ẹ wá lò fún wa gbàdé máa secure ilẹ̀ wa because a lè jókòó tó máa pa á mọ́lé even though àwọn táwọn wà láàrin ara pàápàá ẹ wo ní alákòókò ọ̀sìn àwọn court boys gba gbogbo èkó kan kí ló ń mú lára pa à ń lọ à ní security ilẹ̀ Yorùbá mọ́ kò sí security mọ́ à níjọba mọ́ so àkànlè àdẹ̀gbàdúrà fún ẹni civil war nílẹ̀ Yorùbá so the best thing a lè ṣe ni pé ká ti ṣe báyìí máa dáàbò bo ara wa nílẹ̀ Yorùbá so bẹ́ẹ̀ náà nítorí bẹ́ẹ̀ náà láti nídìí àwọn all the àbíṣe méjì pẹ̀lú àwọn àwọn military officer wa tó ṣe tán ní army àbí ọlọ́pàá àbí navy àbí gbogbo bẹ́ẹ̀ so in the secure location which I'm not ready to mention here a ṣe meeting pẹ̀lú wọn àti máa ní meeting pẹ̀lú wọn torí pé a ti pé dábàá rí pé a ní gọ́ọ̀mẹ̀ntì láti sọ pé adákẹ́ àlègbà kan máa pa á mọ́lé mọ́lé kan máa àwọn adájọ́ welcome on board kó wọ́n ti ń pa àwọn ọmọ wa tó ń pa àgbọ̀n wa tó ń pa àbúrò wa ìlú ti dàrú àdèdè kọ́ńtì òkà máa wò bẹ́ẹ̀ ẹ̀kọ́ mo sọ lórí ètò táyà mo ní kí olúkálukú kó ló mú àdá kó mú bọ́n kó sì kí ara rẹ̀
bó ti pé nítorí kí ni o rò pé àní gọ́ọ̀mẹ̀ntì ó fún ẹrẹ ló máa dìfẹ́ǹdà rẹ̀ ń sìn tí ìlú bá ti bàjẹ́ ó ti pé tí tó bá ń bọ̀ wá bá mi tó mọ̀ pé mi náà níbọn lé èwo náà wàá mọ̀ pé yẹ̀sì wàá rò lẹ́ẹ̀mejì kó tó kó wá bá mi wọ́n fẹ́ wá ká mọ́lé tó mọ̀ pé mo ládàá tó mo ní kó máa fẹ́ ra mi lé wàá rò lẹ́ẹ̀mejì kó wá ká mọ́lé so mo advice gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ pé mo ti sọ léètò máa tún sọ anytime please ẹ lọ wọ́n nǹkan máa defend ara yín àṣọ pé afẹ́ jagun o ẹ gbọ́ dáadáa o àti pé akéèké ló gbé ìgò but ẹ gbọ́dọ̀ wọ́n nǹkan máa fi defend ara yín Kenny Azan welcome on board ẹ wọ́n nǹkan máa fi defend ara yín kẹwàá sílẹ̀ please ẹ bá mi share ètò yìí please àpọ̀jù báyìí ẹ bá share ètò yìí ẹ bá share ètò yìí ẹ má bínú mo ní code kí o mọ̀ mu kọfí mọ̀ mu so kí mo sọ àtikọ́ ti tó so now ẹ̀yin ọba wa ẹ̀yin ọba bẹ̀ látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ déédéé bàbá wa Aláàfin Òṣùwọ̀n of Oǹdó Aláké of Ẹ̀gbá Àwùjalè of Ìjẹ̀bú-Òde Olúbàdàn gbogbo àti bẹ́ẹ̀ lọ Àbòdè Fúkà Island gbogbo yín pátápátá ẹ̀yin ọba gbogbo ilẹ̀ Yorùbá là ń ké sí lọ́wọ́ ẹ̀ ti ṣe mítìn kẹ́pẹ́rẹ́ ayíjọ kẹ́ ṣe mítìn kẹ́ sọ̀rọ̀ sókè ọba tí ò bá sọ̀rọ̀ sókè ń sìn are treated as enemy of Yorùbá land òun là ń sọ tẹ́ ń gbọ́ yẹn ẹni ọba nílẹ̀ Yorùbá nísìn kò sí kò tó ọ̀rọ̀ láfẹ́gbọ́ lẹ́nu yín ọ̀rọ̀ láfẹ́gbọ́ ẹ sọ̀rọ̀ sókè kẹ́ kọ̀ndẹ́mù nǹkan tó wá bùn kẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ pé ẹ̀ ìgbà kan máa pa ọmọ yín mọ́lé kò sí kò tó tèkì àti give statement lásán ẹ jáde ẹ kọ̀ndẹ́mù ẹ̀ pé a lè gbà kí Hausa Fúlàní kọ́ máa pa wá mọ́lé kọ́ máa pa ọmọ yín mọ́lé kọ́ máa kólúkálukú gbogbo ọba kẹbẹ̀ sí condemn one by one ẹni ọba in Yorùbá land tí o bá ti support ìkọ́tà kan sọ yìí tí o bá ti condemn ẹ̀ á di sí ọ̀nà ọba yẹn á dẹ̀ treat ọba yẹn as enemy of Yorùbá land o là ń sọ ń sìn kó má ti gbó bá yín lójijì ṣé mo pé èmi tèmi màá sọ pé màá yà lẹ́nu pé èmi mọ̀ sọ̀rọ̀ báyìí ṣé mo pé èmi ni mo sọ pé láyé kò sẹ́ni tó lè bọ́ba tó lè bújòyè mi ò ní bú yín still náà mi ti pa boundary yẹn àní bọ́ba àní bújòyè àní bàbá àwọn àgbàlagbà a kàn ń sọ ẹ̀dùn ọkàn wa fún yín ni torí pé nǹkan ti ń bàjẹ́ ó tó àdìgbò dé pé gbogbo ọba àti ìjòyè ẹ gbọ́dọ̀ jáde ń sìn all the àwọn leader Yorùbá a ní ìdí ń sìn but we cannot do it alone a lè dá nìkan ṣe àwọn ọmọ yìí a lè dá nìkan ṣe a ti try best wa but now ó tásìkò dé pé a ti pè é lẹ́jọ́ ń sìn ẹ di pé ilẹ̀ ti dàrú gbogbo wọn ti dàrú sí ẹ lè sọ pé ẹ mọ̀ gbọdọ̀ àpò yìí mo ṣe ń pa àwọn ọmọ wa lójú méjì tó ń rèpù àwọn ìyàwó wa tó ń rèpù ẹ̀fẹ̀ ewu ọ̀bọ tó ń bọ̀ láti Bìní lọ́jọ́ yẹn tó ń padà nù àfọwọ́ àlọ́ ẹ fi dúró ẹ fẹ́ máa wò àyẹ̀yẹ̀ òye ọmọ ó ti tásìkò jẹ́ pé ẹ gbọ́dọ̀ speak out gẹ́gẹ́ bí mo sọ lọ́wọ́ lẹ́ẹ̀kan yẹn any ọba again mo tún repeat it any kings in Yorùbá land tí o bá support ìkọ́tà ṣe tí o bá speak out now we count the king as enemy of Yoruba. Any leader, táwọn pé tẹ pa ní leader Yorùbá, tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ sókè sí, tẹ́ ẹ̀ bá condemn gbọ́dọ̀ àbùn yìí, kẹ́ sọ fún federal government pé you cannot continue wẹ́ kọ́ máa pa ọmọ wa mọ́lé, kọ́ máa ṣe nǹkan tó ṣe fún wa yìí, a máa kà yín as enemy of Yoruba. One by one, a máa kà yín as enemy of Yoruba torí pé àsìkò ti tó tẹ́ pé mi ò rí èèyàn ló máa tó pé fẹ́ give excuse kan pé òun lè sọ̀rọ̀ wọ́n sí ẹni wá ti kò gbàtẹ́ni wa kò yẹn gbà yẹn yàtọ̀ torí pé pípa tó ń pa wáyé ti pọ̀ jù ẹni pé wọ́n ti ń pààyàn mọ́ lẹ́sìn ó ti di pé wọ́n lọ sí léèyàn wọ́n gbọ́ pé wọ́n bọ́kàn náà wọ́n pa nímẹ̀kọ́ lánàá àbí agbègbè ìkọlẹ̀ rí sùfù àlò káfíńà jókòó máa pa á mọ́lé ká máa wò so ó ti tásìkò tẹ́ pé gbogbo àwọn leader Yorùbá one by one right from Afẹ́nifẹ́re tẹ́mi belong to àwọn bàbá mi ní Afẹ́nifẹ́re tí mo respect tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn lórí àwọn ọba wa lẹ Yorùbá à ń pè yín lẹ́jọ́ sí ẹ dìde àkójútó kò sí excuse mọ́ kò sí kí ni o excuse mọ́ pé ẹ lè sọ̀rọ̀ sókè mọ́ sí torí pé ẹnu Yorùbá ti kò tẹ́lẹ̀ gbàtẹ́ ẹnu Yorùbá ò kò ẹni máa bẹ̀rù pé èyí táwa lọ sọ̀rọ̀ bákan èèyàn mẹ́rin ló fẹ́ mú èèyàn lè fẹ́ pa
ẹnu wa ti kò ń sìn tí wọ́n mọ ẹyọkan tí wọ́n ṣe nǹkan fún ẹyọkan láàrin wa gbogbo wa náà ṣe nǹkan fún tí wọ́n lè ṣe nǹkan fún kan láàrin wa ń sìn gbogbo Yorùbá náà hot so kò sí pé wọ́n fẹ́ treat ẹni ọba kan wọ́n fẹ́ treat ẹni àwọn kan tó pé máa bẹ̀ pé tẹ́ bá lọ sọ̀rọ̀ bóyá máa mú wọn ṣe nǹkan fún yín ìyẹn ò yọ mọ́ gbogbo Yorùbá ẹnu wa ti kò ń sìn àti gbogbo ìyà tó ń jẹ wá àti gbogbo àwọn dáhùn ìyà tó fi ń jẹ wá àti rí so it's right time pé gbogbo leader Yorùbá right time from Afẹ́nifẹ́re tí àwọn Yorùbá kan tó fẹ́ dá gbogbo pẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè táǹgọ̀ mo gbọ́ nǹkan táwọn Afẹ́nifẹ́re ṣe lánàá kò tí ì tó ẹ̀yin bàbá mi inú Afẹ́nifẹ́re kò tí ì tó ẹ mọ̀ pé any voice please bàbá mi Afẹ́nifẹ́re mo tún pè yín mo ń pè yín à ń sọ fún yín kọ́nà ọ̀bọ̀n mo láti sọ ní gbangba ń sìn kí ẹ lè gbà gbọ́ tí ọ̀pọ̀ ọmọ yín lè mí tí yín lè mí ṣe bọ̀ àsìkò ti tó ẹ̀yin bàbá mi inú Afẹ́nifẹ́re mo bẹ̀ yín ni ẹ sọ sókè ọ̀rọ̀ yín ò tí ì tó ẹ sọ sókè àsìkò ti tó gẹ́gẹ́ pé gbogbo ẹ sọ pé no ẹ lè tọ́ lé ìsìnkú tó wà pè mọ́ pé ẹ ní ẹ̀bà tọ́ lé ìsìn mọ́ pé enough is enough bó ṣe pa ọmọ wa lójoojúmọ́ ó ti tó gẹ́ so ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re mo bẹ̀ yín ni ẹ̀yin bàbá mi ẹ sọ̀rọ̀ sókè ẹ bá àwọn ọba pàṣẹ mítì bàbá Aláàfin ẹníṣẹ́ láti ṣe gan àgbà ní ẹníṣẹ́ láti ṣe gan ni ẹníṣẹ́ láti ṣe bàbá Aláàfin iṣẹ́ pọ̀ lọ́wọ́ ní tẹ́fẹ́ ṣe àgbà ní inú àwọn ọba ilẹ̀ Yorùbá bàbá wa onírìṣà iṣẹ́ pọ̀ lọ́wọ́ ní láti ṣe ìyà tó ń jẹ ẹ gbàgbé division tó wà lẹ́yìn pẹ̀lú Aláàfin ẹ gbàgbé ẹ kó ayé jọ nǹkan tó dẹ̀ ń kọ̀sù wàhálà yìí ni pé division tó wà láàrin ẹ̀yin pẹ̀lú bàbá Aláàfin ó affect wa ọmọ Yorùbá ó affect àwọn ọmọ Yorùbá ẹgbàgbé ego kan lẹ̀ èèyàn kan jù mí lọ èèyàn kan jù mí lọ àti àwa Yorùbá àti ẹ̀fẹ́ pọ́n yẹn mọ́ sí this time around bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣe ti máa jọ ṣiṣẹ́ together ẹ lè máa pretend fún wa ní gbàngbé ẹgbẹ́ méjì ẹ sí the same level ẹ sí the same kìíní please àìjọ ẹgbẹ́ méjì ni bàbá wa adẹ̀ nídìí Yorùbá nídìí ń sìn gbogbo àwọn ọmọ Yorùbá la nídìí ń sìn mò ń kí wípé ẹ̀yin méjì gbogbo yín la nídìí ń sìn ẹ̀pẹ̀rẹ̀ ayé jọ tẹ́yìn méjì yẹn bá ti wà já ìṣìgbọ̀n ọ̀ṣọ́ kan ẹni pé Yorùbá máa ilé ìtẹ́ ń dánú ẹ̀ ló pọ̀jù ẹ̀yin méjì ẹjọ́ tọ́lọ́run ẹjọ́ mú bẹ́yìn ní ẹ̀yin bàbá méjì ẹ fi mọ̀ ṣọ̀kan tẹ́ bá ti fi mọ̀ ṣọ̀kan kékeré lókù ẹ pé gbogbo àwọn bá tó wà lábẹ́ yín ẹ bá wọn ṣe mítì pé ó ti tó kẹ́ give press statement pé no Yorùbá ò ń tọrọ ìsìn kan tó wà pọ̀ yín mọ́ nígbà mọ́ tẹ́ ẹ rí i pé nǹkan máa change torí pé ẹ̀yin méjì ẹ ti sọ̀rọ̀ sókè tó báyìí fẹ́ kí sọ̀rọ̀ sókè ẹ ti sọ̀rọ̀ sókè tó a mọ̀ pé bàbá oníṣẹ́ ọmọ ló ń mọ̀ pé mo mọ̀ pé àyè ń lọ sọ́dọ̀ the president l'Abuja mọ̀ pé ẹ bá wọn sọ ní kọ́nà but a fẹ́ kí ẹ̀yin pẹ̀lú gbogbo ọba lọ́ba tó kù kẹjọ jókòó kẹ ṣe meeting kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kẹ announce pé kẹ fún federal government ní wọ́n ní pé tamatu continue mọ́ yìí lọ pé that is the end of Nigeria tó bá continue máa stop àti máa pa ọmọ yín ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè àtìkó ti tó gẹ́ ẹ lè jókòó gẹ́gẹ́ bí bàbá wa tá a gbójúlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń bẹ̀rù Dọ̀tun welcome on board Dọ̀tun God bless you my brother welcome on board God bless you Dọ̀tun right away from America pàdé mi God bless you tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ̀rú gbà pé yes àwọn bàbá wa ti lè sọ̀rọ̀ tí lè sọ̀rọ̀ bọ̀ á ti gbé débi tí bóyá ti lè sọ̀rọ̀ ó sì àwa ti gbé débi tí ẹ̀ ti lè sọ̀rọ̀ ẹ̀rù gbọ́dọ̀ bà yín mọ́ sí àwa lẹ́yìn yín bíi ké àwa ọmọ yín all over the world àwa lẹ́yìn yín bíi ké àwa ò bẹ̀rù mọ́ àwa ti tàtún because the whole world tí mo gbọ́dọ̀ àbúrò náà yẹ pé there is no security in Nigeria Hausa Fulani are killing our people the whole world know that I cannot continue ká sọ pé à ń bẹ̀rù gbanimá kò ní kú tẹ́bá tọ́ṣì ẹ̀kọ́ láàrin wa ẹ̀ tọ́ṣì gbogbo wa nìyẹn tẹ́bá tọ́ṣì ẹni ọ̀fọ̀ àrọ́bà ẹ̀ tọ́ṣì gbogbo wa nìyẹn they know they cannot no governor tó lè tọ́ṣì kan nù yín no president tó lè tọ́ṣì kan nù yín torí gbogbo ọmọ Yorùbá wà lẹ́yìn yín ẹ má bẹ̀rù àti sọ̀rọ̀ sókè ẹ má bẹ̀rù àti take lead role nígbà tó wà ń lẹ́yìn ẹ̀yin ọba wa
mo tún sọ lẹ́ẹ̀kan sí ọba Yorùbá méjì bàbá Aláàfin bàbá wa Onírìṣà iṣẹ́ wà lọ́wọ́ yín o iṣẹ́ wà lọ́wọ́ yín o ẹ pé mi jẹ́ fọwọ́ padà yín lójú bọ̀ iṣẹ́ wà lọ́wọ́ yín o tẹ́ ẹ bá fi mọ̀ ṣọ̀kan nǹkan dáhùn sọ yóò lè ṣiṣẹ́ o ẹni tó bá ti ṣe wá ẹ̀yin méjì la máa dà lé lórí o ẹ̀yin méjì la máa dà lé lórí iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin méjì ẹ gbàgbé ẹ má play politics ẹ má fi ọmọ Yorùbá play politics ẹ jọ mo fọlọ́wọ́ abẹ̀yìn ẹ̀yin bàbá wa méjì mo fọlọ́wọ́ abẹ̀yìn ẹ gbé ẹgùn yẹn kẹ gbé lẹ̀ téèyàn kan mọ́ gbọ́dọ̀ mi ò tọ́ bá kan mi ò fẹ́ ló bá kan ṣe mi ò fẹ́ bá kan ṣe mi ò lè lọ síbi kan lọ ẹ gbé lẹ̀ bàbá Aláàfin ọ̀fẹ́ Onírìṣà tí nǹkan bá kù sí Yorùbá máa dá blame lẹ́ẹ̀mejì lórí ẹ jọ bàbá wa abẹ̀yìn ni ẹ wá bẹ̀ ṣe máa nǹkan tó wà láàrin yín ẹ wá bẹ̀ ṣe máa ṣe because ó kò jẹ́ kí Yorùbá ó affect ilẹ̀ Yorùbá ó affect ilẹ̀ Yorùbá agbọ́dọ̀ sọ̀rọ̀ sókè ètò tó tẹ̀ nígbà gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè this time around ó affect ilẹ̀ Yorùbá ẹnu Yorùbá òkò wọ́n dẹ̀ ń pa wá lójoojúmọ́ bàbá wọn ni aṣọ tiẹ̀ bàbá aláwọ̀ fún aṣọ tiẹ̀ ẹnu òkò ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ó fúlùwà bẹ̀yẹn yín bàbá méjì mo ṣí fìlà fàdé o mi ò tó sọ̀rọ̀ sí yín o mi ò tó rí yín mi ò tó rọ́bà fín o but ìmọ̀ràn mò ń gbà yín o bàbá wa yín bàbá wa ẹ mọ̀ pé èmi ò síbi tí mi ò rọ́bà fín mi ò tó rọ́bà but nǹkan tó ń dùn mí lọ́kàn lèmi sọ nǹkan tí ọmọ Yorùbá sọ pé sọ lèmi sọ as a leader one of the leader ní nǹkan tó ti dáhùn ṣe lọ́wọ́ yìí so mo ní authority àti sọ̀rọ̀ on behalf of all the many agitators that don ṣe and as one of the first person to start the program yìí so mo ní authority láti sọ̀rọ̀ tó mo sọ yìí ẹ̀yin bàbá wa inú mi dẹ̀ dùn pé ẹni tí a gbé délé ni tá a bá ṣe bàbá ṣe àbá ìwà nínú ipò ẹrú àwọn Haúsá Fúlàní yìí wà àsìkò ti tó àwa náà ti try best wa ó wá kù sí ẹ̀yin o bàbá wa lọ́wọ́ pípa tó ń pa ẹ̀ ti pọ̀ jù tó bá di pé wọ́n ti lọ tó ń bú ọ̀yàn mọ́lé àwọn Haúsá Fúlàní kí la fẹ́ tó pé afẹ́ wọn tó kọ́ afẹ́ máa wò fún kí ni gọ́ọ̀mẹ̀ntì náà tó fẹ́ tọ́ọ̀ṣì kan nù yín tí Yorùbá wa fọ́ lẹ́rọ́ tó máa fọ́ lẹ́rọ́ tó máa fọ́ lẹ́rọ́ sórí ẹlòmíín wà tẹ́ pé ọmọ ìṣú wà ní but màá block yẹn náà mo jẹ́ kọ́ block yẹn animal kan tó wà níbí náà má bínú block kí ọ̀nà yẹn oṣù tó àsìkò ó ti tó àsìkò tẹ́ pé a kò lè fọwọ́ lẹ́rọ́ ká máa wò pé fọwọ́ làwọn fi wò ṣé ìgbà tí wọ́n pa á tán ṣé ìgbà tí wọ́n pa á tán ṣé ìgbà tí wọ́n pa á tán I mean I don't know because I don't know but even defend pé bóyá àsìkò tí ì tó mi mọ̀ ọdẹ sọ bóyá sọ pé àsìkò tí ì tó fúlàní láfi máa dúró kí lẹ̀ ń dúró wò ẹ ti àwọn ọmọ yẹn àti dìde pé àgbàmọ́ àṣemọ́ so kí ni nǹkan tó kù àti bẹ̀rẹ̀ àti sọ pé bọ́s ṣe bẹ́yìn lẹ́jọ́ àwa lẹ́jọba yé lórí ṣe bá lọ mọ yín tàjọba dáhùn dọ̀bálẹ̀ fún yín tẹ̀jọba yé lórí àti sọ pé ó tó gẹ́ ẹ jẹ́ gbogbo ohun tó wà bọ̀ síwáyé tó má pa gbọ́n àwọn ọmọ yín tán lálọ́ ẹgbẹ́ wà yé lórí táwọn ìjọba yé lórí so àti ní ìdíyẹn sí kẹ báàkì wa kẹ sọpọ́ọ̀tì wa kẹ tó pe àwọn lídà Yorùbá tó bá kò pé ó yá ọmọ ìgbèdé ó yá ọtí sìkò tó ó yẹ ká sọpọ́ọ̀tì àwọn ọmọ ẹgbẹ́ nípa ọmọ yìí kò tẹ́ wa lọ́rùn àsìkò ti tó tẹ gbọ́dọ̀ support now àsìkò ti tó ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò
ẹ pè wọ́n pé ààrẹ ó yá kẹjẹ ká organize ó yá bóyá owó ni bóyá nǹkan ni ká support wọn ó yá lọ sínú gbóǹbẹ yẹn gbogbo àwọn Fúlàní ẹ̀sìn yẹn tó ń dààmú wọn ẹ lọ root wọn out ẹ support wọn ó yá ẹ pè wọ́n sí meeting ẹjọ́ sí meeting kí Yorùbá fún wọn ní ọ̀dà pé yá ẹ lọ àsìkò tí tó gẹ́ ẹ̀yin ọba wa kí lẹ̀ ń ṣe kí lẹ̀ fẹ́ kí ẹ̀yin ọba wa kí lẹ̀ fẹ́ kí ló ń bà yín lẹ́rù kí lẹ̀ fẹ́ máa sọ pé ń bà yín lẹ́rù náà kò di ẹ̀yẹ mi wọ́n o pẹ̀lú wọn tẹ́lẹ̀ tó wà nílẹ̀ yìí kí lẹ̀ fẹ́ kí fún ẹjọ́ ẹ sọ fún mi náà ẹ̀yin leader Yorùbá kí lẹ̀ fẹ́ kí fún dísàmà ṣe mọ̀ pé èmi ní tèmi mi ò rúdù sí mi ò fà bí tó mọ̀ ti ń gbàgbà mi ò sí ń bẹ̀ ẹ ti mọ̀ kó tó máa ń sọ bọ̀ àsìkò tí wàá tó sìn lẹ́ pé mo fi àsìkò bàtẹ́ tí àsìkò bọ̀ àsìkò tí tó ń sìn ẹ ti gbogbo ohun tí wọ́n á pọ̀ ẹ̀ tí wọ́n ti pa ọmọlé ṣe gbogbo ẹ̀ ń sìn ló fi yàjẹ́ wá ń sìn so kí lẹ́ fẹ́ máa give fún sí pé kò tá kí lẹ́ fẹ́ máa give kí lẹ́ fẹ́ máa sọ ń sìn. torí pé mo sọ fún yín mo ní pé tó bá ti lè fọwọ́kàn kan ní gbogbo Yorùbá náà fọwọ́kàn gbogbo Yorùbá náà fọwọ́kàn kò sí gọ́ọ̀mẹ̀ntì náà tó ní lọ́wọ́lọ́wọ́ dàwà yìí o tó lè fi ṣe anything tó lè fi anything mo dẹ̀ ń sọ fún yín sí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ parí 2023 tó gbẹ́ 2023 ẹ̀yin olóṣèlú wa jẹ́ pé 2023 lẹ́ ń dúró dè àánú yín ṣe mí 2023 ò ní wáyé ní ṣe election 2023 ẹ̀kan tó wáyé jẹ ni Yorùbá òun ní aláwọ̀ yẹn kó wá pọ̀ nílẹ̀ Yorùbá so a politician tó wá fi bẹ̀rẹ̀ ìdúró de 2023 kì í ṣe ilẹ̀ Yorùbá lè máa ṣe o pé ẹ máa lọ sílẹ̀ dáhùn lọ́wọ́ lè máa lọ sílẹ̀ ọ̀hún yẹn o pẹ̀lú nǹkan tó wá pọ̀ yìí pé ẹ máa lọ sí election yìí pé ẹ máa lọ ṣe ní ilẹ̀ dáhùn lọ́hùn kì í ṣe ilẹ̀ Yorùbá lè máa ṣe so better nsìn kẹ́ support sister mi Bukola Odufare in California, welcome on board, my sister from California. God bless you. Ó better get the support nsìn you pay lọ́jọ́ pé ẹ fẹ́ máa ṣe election only take place ẹ gbàgbé ẹ̀ ní àlọ́ election kan nílẹ̀ Yorùbá ẹ máa fi gbé tìbí ilé tó bá tòrò ní ọdún fẹ́ ṣe election gbà tí nǹkan bá tòrò bá fẹ́ ṣe election ń fẹ́ bẹ̀rẹ̀ ṣe. àwa wọ́n pa wá lọ́mọ wọ́n pa wá lójú méjì èèyàn lè rìn wọ́n láàrin gbòòrò ẹ̀yin sáré election kiri ẹ̀yin gómìnà wa ẹ̀yin àwọn mínísítà ẹ̀yin sínétọ̀ wa kíá sọ mi sínétọ̀ mẹ́rin ló sọ̀rọ̀ lágbàá nǹkan nígbà yìí ti happen mínísítà mẹ́rin ló sọ̀rọ̀ lágbàá nǹkan bẹ́ẹ̀ jámù lẹ̀ Yorùbá mẹ́mbà of rep mẹ́rin ló sọ̀rọ̀ àmàlíkẹ́ sọ̀rọ̀ àwọn olórí burúkú dédé ìkọ̀kọ̀ nínú yóò sọ̀rọ̀ ìlú ń bàjẹ́ lọ ẹ̀dẹ̀ jókòó ẹ̀dẹ̀ kíá ẹ̀dẹ̀ pẹ̀rẹ̀ sínétọ̀ ẹ̀dẹ̀ pẹ̀rẹ̀ represent wa gómìnà mẹ́rin ló sọ̀rọ̀ ní south west ní nǹkan tó wà bùn yìí ẹ mà dákẹ́ ariwo Ṣèyí Mákindé pẹ̀lú tí Ondo State kan náà máa ń gbọ́ àwọn gómìnà tó kún un náà wà ń gbélé wa abẹ́ ẹ̀ṣọ́ ọmọ Yorùbá ni ṣé ẹ̀ kí ṣe ọmọ Yorùbá ni ẹ̀ ń sáré election kiri bàbá wa Tinubu ń bẹ̀rẹ̀ wa ẹ̀ máa sọ̀rọ̀ 2023 ẹ̀ máa ń lè ẹ̀ máa di president ẹ̀ máa ń lè wọ́n pa àwọn èèyàn yín wọ́n slaughter àwọn èèyàn yín ẹ̀ wá dákẹ́ ẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí pé ẹ̀ fẹ́ di president. ẹ bá sọ̀rọ̀ gbogbo ẹfẹ di president àtọkẹ mọ di president but wọ́n pa àwọn èèyàn yìí ṣé dàbá support wa how do you want us to support you àti máa pa wá tó ń gbà fẹ́ di president lórí tó bá yàtọ̀ kọ́ ọmọ wa ní ẹjọ́ ṣe ọmọ wa ẹjọ́ ṣe Wasiu Ayinde ọ̀ máa sọ̀rọ̀ Balogun of Yorùbá land ọmọ ẹ tún condemn àwọn tó ń dáwó fún Sunday Igboho
ọmọ yẹn ti ṣépè fáwọn tó dáwọ́ Sunday Igboho àánú mà ṣe mí o. òun náà ni ó ṣe rí sí Wàsíù Àyìndé pẹ̀lú owó tẹ kó jọ pẹ̀lú gbogbo ọlá tẹ kó jọ ẹ̀wọ̀ ọmọ yín bóyá ń dójú tì ń kiri. ṣé ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tó bí láti ilẹ̀ Yorùbá nìyẹn tó ṣépè fún pé àwọn ìran ẹ̀ àwọn ìran tí ìran ẹ̀ ìyà ń jẹ wọ́n ọmọ ìjókòó síbi kan ó ṣépè fún àwọn tó ń dáwó ọmọ adójú ti ń lẹ́bí o kí n Wàsíù Àyìndé mo bí wọn tèmi bọ̀ tí ọmọ tẹbí yẹn ó yẹ pé kò lẹ́kọ̀ọ́ bóyá àkọ́ ìgbà ni I'm sure pé ẹ ní lọ́wọ́ sí nǹkan tó ṣe yẹn ó yẹ pé àkọ́ ìgbà lọ́mọ yẹn ọmọ tó ń dojú tẹbí lọ́mọ tẹbí yẹn o a gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí torí pé àwa náà bímọ tiwa bọ̀ torí pé ta là bá bá wí ẹ̀yin bàbá ẹ̀ náà fúnra wọn ní yàrá jẹun sókè lẹ́yìn jẹun sókè níyìn Yorùbá ń dàrú lọ kí ló kàn yín APC lẹ́yìn sáré ẹ̀ ní gbogbo dárí ẹ̀ ẹ̀yìn ẹ̀ rí so ẹ̀ àlè bílẹ̀ mi yìn máyégún lẹ jẹ ẹ̀bọ̀ máyégún ò sí yẹ kankan ní ìmọ̀ ẹ̀rí ìṣara yín bí ó kàn yín bọ̀ tí ń gbọ́dọ̀ fẹ́ náwó yẹn tí ìlú ò bá tòrò nǹkan tí ò yé yín nìyẹn gbogbo wọn tẹ́ kó jọ wọ̀nyí tí ìlú bá dàrú ń gbọ́dọ̀ fẹ́ ná kí n rí ibi tí wọ́ọ̀ wà ní gbogbo àwọn kọ́ńtì tí wọ́ọ̀ wà yẹn ni all those beautiful building ibẹ̀ náà mọ̀ ṣe commandant kíní wọn àwọn rẹ́bù wọ́n dá òsì ara òkiri ibẹ̀ náà rí command kọta wọn tó máa ṣe abẹ́ ẹ̀ lọ sí Yemen ni ẹ̀ lọ sí Syria ni ẹ̀ lọ sí Libya ni àwọn ilé ńláńláńlá tó ń kọ́ yẹn ibẹ̀ náà rẹ́bù máa jókòó sí láwọn dá òsì ara òkiri transformer sábà wà ń bẹ̀ ẹ mà ń lè gbé bẹ́ẹ̀ tí ìlú ò bá tòrò tẹ́ ẹ bá bá dá sí ẹ bá bá àwọn ọ̀rẹ́ tó wà ní gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ ẹ bá Tinubu sọ̀rọ̀ wọ́n pa Yorùbá àlèfọ́ lẹ́rọ kàmá Yorùbá yìí ẹ má jẹ́ pé nǹkan tá fẹ́ jẹ nìkan ìlú ń bàjẹ́ lọ rèé ìlú ń bàjẹ́ lọ ìlú òyìnbó làwa wà bó inú wa ọdún tó pé aláwọn èèyàn Nàìjíríà ìlú láti wá nìyẹn ṣe é gbọ́n ti pé máa sọ̀rọ̀ kan lórí ètò yìí all the time máa sọ̀rọ̀ kan lórí ètò yìí pé I don't care I live in London I live in America I can't be bothered what is going on in Nigeria it's not my business ṣe rí ẹ wo man tó pa yẹn ìlú òyìnbó ti lọ doctor yẹn dọ́kítà ní kankan yẹn àwọn kan tó máa sọ fún ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó nìyẹn I've been saying this for long olùwàkọ́fọ̀rùnkẹ́ máa yẹn olùwàkọ́fọ̀rùnkẹ́ I can't be bothered àwọn èèyàn wá pé àwọn lè bọ́dà pé ìlú ọlọ́run ṣe mọ̀ pé Nàìjíríà ọba máa wó kìí tó kàn mí Nàìjíríà máa bàjẹ́ kìí tó kàn mí máa yẹn ìlú òyìnbó ló wà tó kówó jọ ló dá nǹkan lẹ̀ ní Nàìjíríà bọ̀dú pé ìlú kò sí security ẹ tó kówó jọ tó ṣe gbogbo ẹ̀mí tó ń lọ sí ìlú ẹ̀ tó lọ dá nǹkan nílẹ̀ ń bẹ̀ tó create employment ń bẹ̀ èyí àná ọ̀nà pa sí. ẹ wo máa tó lọ láti Amẹ́ríkà ńkọ́ that Benin man tó láti Amẹ́ríkà tó ń bọ̀ tó oṣù bàbẹ́ ẹ̀ ní Nàìjíríà ṣàpẹ́ ìtọ́jú mo ti máa sọ tipẹ́ lórí ètò yìí ni pé ẹ̀yin èèyàn wa ẹ má tó pẹ́ wàá lu òyìnbó pé kò sí ètò kan yìí nǹkan tó bọ̀ Nàìjíríà mo ló lè jẹ́ ọmọ pé mo ti máa sọ kò sí ọ̀rọ̀ tí mo sọ tí ò come to pass mo máa sọ a lè má rèrò púpọ̀ a lè má rèrò púpọ̀ but we talk sense kí ni pé àwọn wèrè kan tí ò ní common sense tó kàn máa bí pé that way we don't want them here àwa sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí kàtó sọ̀rọ̀ àkàn kì í jáde kàkàn sọ̀rọ̀ tó gbà fẹ́ ní viewer tó bá jẹ́ méjì mẹ́ta ló wọ́ tó a sọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá àwọn la máa sọ mo sọ̀rọ̀ yìí láti láti àwọn tí ń pariwo ọ̀rọ̀ yìí pé ẹ má torí pé náà kó nípa tẹ̀mí sọ̀rọ̀ ojú àmọ́ tí ń sọ tàbí sọ̀rọ̀ mo tún rẹ̀ tí ń sọ bá ní mo ń sọ̀rọ̀ Nàìjíríà jẹ́ àmọ́ tí máa sọ̀rọ̀ yìí pé ẹ má torí pé wà ń lo òyìnbó kẹ́ gbàgbé Nàìjíríà gbé ìlú tẹ wà yìí àwọn kan náà ló tún ṣe dájú gbébì mo ní
nàìjíríà tẹ́lẹ̀ pé bọ́dà lè bọ́dà kí n sọ wà bọ̀ nàìjíríà mo jù gbà mí nínú yíyá pé tábà sọ pé kájọ irú wa ti ń sọ sí pé àkànbí bọ́dà á sọ̀rọ̀ nàìjíríà kó kéré tó kàn mí táàtò kájọ dá sí kájọ create contribute ideas ó kí báyìí fẹ́ ṣe báyìí máa tún nàìjíríà ṣe báyìí nàìjíríà ṣe máa dá kí nǹkan dá kí là lè ṣe kò sí nǹkan tẹ́ ẹ̀ ń dá sí ẹ̀ pé kí ló kàn mí jẹ́ ọ̀kan náà nǹkan kó ó bẹ̀rẹ̀ kí wọ́n máa sọ gọ́sìpì yàrá máa láfẹ́ gbọ́ àbí náà wọ́n ti ṣépè láfẹ́ gbọ́ àbí wọ́n ti jọ́ ti búyàn lọ́n ti gbà wò lọ́jọ́ gbà yẹn láfẹ́ gbọ́ àbí eré kọ̀ọ̀kan mi kankan wọ́n àkànbí bọ́ àwọn yẹn kan waste time ara wọn ni kí náà fẹ́ ṣe wọn lè change nàìjíríà lè change kò sí kan lè ṣe sí kò lè change but náà mo ti máa sọ pé tẹ́ ẹ̀ bá dá sí pátá bẹ̀rẹ̀ Oòduà yìí àwọn mélòó la bẹ̀rẹ̀ àpọ̀tá bẹ̀rẹ̀ èèyàn kan ló máa kọ́ sáàdì gangan mo máa ń sọ lórí ìṣòro ìta mo dẹ̀ ó máa ń jẹ́ kó jí àmì ọ̀ orí ibi tí mo jókòó sí lélẹ́yìí tí mo fi bẹ̀rẹ̀ Oòduà yìí orí ibi tí àti mo jókòó sí náà lè lọ́jọ́ yẹn tí mo fi sọ Oòduà náà ju mí lọ lé níyì ta ló mọ̀ pé èmi tí mo wà wájú mo kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ sí èèyàn mélòó ló mọ̀ ó jù mí lọ lé ní náà so mo rò pé gbogbo adájọ́ máa fi ṣí pé tábà sọ pé ìwọ fún ìwọ o lè move mountain ìwọ nìkan lè tún mountain èèyàn kan náà ló máa ń bẹ̀rẹ̀ nǹkan kí mo tà sọ ni pé gbàtà bẹ̀rẹ̀ ní táìmì yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí join díẹ̀ òun ló di ńlá lélẹ̀ bọ̀ àwọn kọ́tọ́ pé àkẹ́rẹ́ wọn àwọn lè bọ́dà wọn jọ ẹ̀ka bí kan lè change after mi gbé nàìjíríà bọ̀ ìwọ tó rọ pé ò gbé nàìjíríà ó fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ fọ́lùdé nàìjíríà lọ́dún ìgbé nàìjíríà ó láwọn èèyàn nàìjíríà wọ́n tó gbé nàìjíríà ó kọ́lé bẹ̀ báyìí ṣe mọ̀ pé ọjọ́ kìíní gbọ́dọ̀ tó bá lọ tó kó ń lu yìí airport gangan làwọn olè máa tẹ̀lé ẹ òun rú ẹ̀dọ́ àbùtí máa tó lọ sílé yìí ó lọ sí màmá ẹ̀ nínú bàbá ẹ̀ nínú wọn bì níyẹn ó lọ sí màmá ẹ̀ ní ìkọ́ni mo ti máa sọ tipẹ́tipẹ́ nìyẹn pé ó lè jọ pé òkè mi ò gbé bẹ̀ mo lè jẹ́ pé ọjọ́ kan ló lọ sílé yẹn ní àmì ọmọ lọ àtáàkì yẹn it's not your portion in Jesus name tí o dábàá ń sọ sáré pé ẹ̀dá sí kò lè dókàn mí ó máa kọ ẹ́ by force ni wọn lẹ́yìn tó bá fẹ́ débẹ̀ wọn láéláé forever bó ṣe bá àwọn èèyàn ló ń gbébẹ̀ ó láwọn èèyàn ló ń gbébẹ̀ ni ẹ wo mọ́ràn tó lọ lé lọ sí bàbá ẹ̀ tó dẹ̀ ń bọ̀ tó dẹ̀ kí káwọn tó dẹ̀ pa ṣebí ìlú òyìnbó ló ń gbé kò sí àgbẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ tí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ni òun ló ń kọ́ nǹkan ní mo sọ tipẹ́tipẹ́ láti last year òun ló ń kọ́ to pass yẹn ẹ tí mo máa tó lo that doctor tó ní PhD tó lọ dáko ibi ìlú òyìnbó náà ló ń gbé lọ dáko sílùú ẹ̀ ní kò tiẹ̀ contribute tó dà tí wọ́n sí system tó kàn provide employment fún àwọn èèyàn system ó ti bẹ̀rẹ̀ sí wọ́n pa máa yẹn síbẹ̀ yẹn mo ti rẹ pé ibi tó dá ìlú tí security wà tí ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ kí mo try fàyọ̀ ń bí ni pé mo try building kan tí mo try building bí pé ìwọ tó jókòó sínú yàrá yẹn ìwọ nìkan voice lásán ó lè change nǹkan tí voice mi yìí tí mo wájú lé ní tó bá change nǹkan white tó fi gbé tiẹ̀ náà ó lè change nǹkan ṣé ọgbọ́n rí mi tó débẹ̀ ni ó mọ ìgbà táwọn ti ń sọ ni ọjọ́ ìbí tó ti ń sọ tí ó pé ayé ò gbá for example ẹ̀bùn kó dábùn lẹ́yìn mẹ́ta yín sí à ń pariwo go fund me àbúrò mi Maureen tí mo ti ń bẹ̀ tipẹ́ go down sí tí ò down sí ọjọ́ tí ó make up mind pé ó máa dá sí ẹ̀wọ̀ iye tó ti àwọn adájú ti kárí pariwo pé go fund me tó kàn tiẹ̀ dá lásán láàrin ọjọ́ kan ó lè sí £9,000 láàrin ọjọ́ kan ó lè jẹ́ ìwọ tó máa bẹ̀rẹ̀ lọ́la tó máa move mountain tó máa change nǹkan dáṣọ yìí ló máa gbà nǹkan dáṣọ fẹ́ pé ọ̀rẹ́ ló máa gbà fún wa tó máa gbàgbà fún wa so ẹ mẹ́lẹ̀ ká jókòó pé àkékeré tó kàn mí mi ò lè ṣe é mi ò lè ṣe nǹkan kò sí wa kankan tá a lè ṣe nǹkan ẹ mọ etí mo ní ti rèé sí ọ tí mo ti bá mo ní sọ tipẹ́tipẹ́ tí mo ti sọ fún mo ní tipẹ́tipẹ́ mo ní dẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ láàrin ọjọ́ kan lórí £9,000 ó ti rí ìṣòwò mú 30,000 now àwọn tẹ́pẹ́ àti wà lẹ́nu tipẹ́tipẹ́ àti rẹ̀ sì dá mẹ́ta mọ́rin rain láàrin ọjọ́ kan tó méjì so ó ṣò fún wa pé kò sí wa tá a lè wúlò fún nǹkan tá à ń sọ yìí ṣe má jẹ́ kí a fi pé bẹ́yà àgbẹ̀ kò sí ìdókàn mi ò lè ìwọ fún o lè change nǹkan o lè mú mountain tó bá serious torí ìlú wa ní Nàìjíríà
ìlú wa nílẹ̀ Yorùbá máa tó kú síbẹ̀ kò gbàdúrà kó máa kú náà ó lọ sí bàbá ẹ̀ ni ó ń parabọ̀ náà kìnnà lójú ọ̀nà ẹ̀ abẹ́ni tí abẹ́ni Dr. Aborode tó lọ sí gbìn kọ́ bẹ̀ tó pa síbẹ̀ àmì bẹ́ẹ̀ tó ti pa bẹ́ẹ̀. So ẹ má jẹ́ ká sọ pé mo wà ń lo òyìnbó kò sí èyí tó kàn mí kò sí èyí tó kàn mí mo ti sọ kí n ti pẹ́ mi ìmọ̀ kó nǹkan máa happen and that thing has come to pass. Gbọ́dọ̀ mo sọ ti pẹ́ pé ẹ̀jẹ̀ pé wájú ọjà ṣe pé torí pé akọ̀gùn sọ̀rọ̀ pé kí ló kàn mí bá sọ̀rọ̀ àti ṣé aṣọ lásán di wàhálà ṣé mo ń gbowó mbẹ nínú gbowó mi ìgbàkọ́bọ̀ mbẹ mo dẹ̀ ń ṣe mo dẹ̀ ń fi pàṣẹ everyday èmi ìlú ń wò wá ń sìn bọ́ mo ìjẹ́ kó discourage mi kí n fẹ́ gbowó mbẹ ni fún gbogbo wa ni à ń ṣiṣẹ́ ẹ̀ ti pé kí o tẹ̀ ṣe aṣọ lásán kó lè dé everywhere káwọn lè mọ̀ nǹkan tá à ń sọ pé nǹkan tá à ń jà fún kò lè tẹ́ ẹlòmíì ó fẹ́ ní difficult àti pé ṣe aṣọ lásán ṣé kò ní irú àwa tá a ṣe á fún wa ní ìrẹ̀wẹ̀sì náà pé àfọ̀rọ̀mì ìgbowó lórí nǹkan yìí máa fún àǹfààní èmi àtiwọ́ náà ni náà ṣé mo ti máa bẹ́ẹ̀ kó tó ṣe àní ṣé mo ti máa bẹ́ẹ̀ kó tó contribute ni fún gófòmì ni tó bá dá ó fi dá fún gbogbo wa ni náà permanent security fún gbogbo wa náà ni náà it's not about pé kakò jókòó sínú ká wà nínú bẹ́ẹ̀ garden kan bẹ́ẹ̀ wà ní bẹ́ẹ̀ àwọn kan wá kí wọ́n lé ọ̀ wà ní bí àpàlẹ̀ kan wá nàìjíríà yóò dá kò lè change a máa complain látàrí ọ̀dálẹ́ kí ni ìwọ ṣe láti make ẹ̀ dá ẹ yẹ ká kọ́ ronú àwọn kí ni ìwọ ṣe kí ni effort tí wọ́n make láti pé kí ni gbé kámẹ́rì kí wọ́n lè bring change wá sí ìlú yẹn tí àwa yìí bá lè máa pariwo lójúmọ́ tó dẹ̀ ní effect kí wọ́n náà lè ṣe náà tó dẹ̀ ní effect ó lè jẹ́ ṣí ayé kan tó máa ṣí àlásán yẹn ẹlòmíì tẹ́ pé á lè rí pé wọ́n náà fi dẹ́ sọ́dọ̀ make sense mi ò lóòótọ́ dẹ̀ ni o àkànlè ìjókòó báyìí káwọn wo kí mi náà ṣí àkínú gbọ́dọ̀ bá wọn dá sí o ó lè jẹ́ tó dá sí yẹn gangan ló máa make tó máa change everything yóò àwọn atẹ́gbẹ́ àti ṣe lọ á lè ní àìdí àkọ́dọ́ máa contribute á lè change everything tí mo rìn mo fi ṣe example lẹ́kùnrin yẹn mo rìn bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọdún wa kò tí ì pé 2 weeks or 3 weeks ó ti make over £30,000 àwọn àti ṣe tipẹ́tipẹ́ àti méjì 10,000 plus lọ ní GoFundMe wa mo yẹ mọ́tò tó máa rà fún gbọ́dọ̀ àṣọ yìí sí ni so ó ṣò pé kò sí tẹ́ẹ̀lì make change fún gbọ́dọ̀ àṣọ yìí ẹ jẹ́ ká dá sí ẹ má yẹ ká máa bẹ̀rẹ̀ pé tí máa ṣe àìtàn wọ́n máa mú mi wọ́ ṣé èmi ò ní family ni ṣé mi ò ní family ni ṣé èmi náà fẹ́ kú ni kò sí ẹjọ́ ẹ̀ láti mi náà tó dájú wọn mi pé bẹ́ẹ̀ kí wọ́n ṣe àbíkẹ́ wọn ìlẹ́bi tó ẹ̀ pé ókè mo lọ ṣe o tó dájú wọn mi náà mo ń ṣe pẹ̀lú nukọ mo ṣe pẹ̀lú ẹbí ti gbà mí mo ní jẹun wọn wà lórí ṣó 6 or 7 hours gbà mí wọn máa ṣe so bí gbogbo yín náà bá lè máa ṣe mo dáhùn ṣe yìí ẹ ti pé nǹkan máa change tí a bá bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn sì ṣe tango ọjọ́ tí for example ẹ wo Sunday Igboho for example sadly Sunday Igboho is another good example. Go to my YouTube. Ẹ tó bá ń gbọ́ mi lálẹ́ yẹn tó máa gbọ́ mi. Go to my YouTube. Ní ìsí April kan ni tí mo fi dájú Sunday Igboho lórí ètò yìí. Tí mo sọ fún nípa nǹkan tá à ń ṣe yìí. Sunday Igboho gbàdúrà. Ó lè àwọn èdè mú àìdí àìwá bó ṣe ń gbàdúrà. Ó ní it's a very good thing o. Tí mo sọ fún nípa nǹkan tá à ń ṣe yìí. Pé ṣó ti gbọ́ gbàdúrà ẹ̀ ń ṣe kí nípa o àwọn fáìlì fún Yorùbá nation nípa wọn kọ inú ẹ dùn ó ní ẹ tó mú àìdí ẹ wá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà lórí ètò ẹ̀ lórí bí náà mo ti ẹ wo interview nígbà Sunday Igboho nínú YouTube David Hamilton voice 234 lórí YouTube mi that's my channel David Hamilton voice 234 ẹ lọ wo mbẹ interview Sunday Igboho ẹ gbọ́ mo tó sọ mbẹ that was the first time tí wọ́n mẹ́sàn-án létí Sunday Igboho inú ẹ dùn ó gbàdúrà Sunday Igboho ta sọ fún ọjọ́ kìíní òun lówó lóun wá lò àsìmọ́sì sísìn so you can see pé bí nǹkan bọ́lá ṣe máa ṣe nǹkan òun ló wá gbé ju àwa fúnra wa lọ òun ló wá take water don't take water sọ promise land lẹ́ni ta sọ fún ọjọ́ kìíní olúwa gbà lọ́wọ́ sí wá ṣe pé ó ti wá ṣe ju àwa lọ ó tún fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ju àwa lọ so ìwọ náà lè ṣe the same thing ẹ má jẹ́ ká mọ̀ pé
mi ò fẹ́ kú Sunday Igboho kan ti wà ń bẹ̀ akọkùn ti wà ń bẹ̀ àwọn tó máa ṣe náà gbogbo alájẹ máa ṣe gbogbo alájẹ ní Yorùbá gbogbo ní Yorùbá gbogbo alájẹ máa ṣe ẹ má jẹ́ ká jókòó pé àwọn kan ló máa ṣe fún wa pé iṣẹ́ mo kàn fẹ́ mo fàṣẹ mi ni gbèsè tó kàn mí wọn àbẹ̀yìn kẹjọ dáwọ́ ní pàápàá pé 20 pounds ẹ máa dá 30 pounds ẹ máa dá 30 pounds ẹ máa dá ó ti ṣe àmọ́ àbẹ̀yìn pé ìjọ ẹ wàá dá fún kínní ẹ wàá dá fún kínní àmọ́ àbẹ̀yìn ni ṣé mo ní àdìbẹ̀yìn ni àwọn ẹ̀dẹ̀ máa parọ́ wọ́n ti pa àwọn èèyàn wa o wọ́n ti pa àwọn kan ní kéjúlá náà o wọ́n ti wà fún fúlábà ti wálé wa o wọ́n ti kéèyàn lọ́rùn o àwọn ẹ̀dẹ̀ máa pariwo jù bọ̀ láti tọwọ́ bà kù òwò láti contribute òwò láti sọ pé àkọ́mí pé à ń ṣiṣẹ́ ò báyìí ẹ jẹ́ ká pa àwọn èèyàn jẹ́ pé ẹ jọ o ẹ bá wọn dáhùn sọ̀rọ̀ yìí o èmi náà fẹ́ ṣe nǹkan báyìí o gbogbo kálukú tẹ kọ́kọ́ committed to this struggle ó lé wa lára ẹlòmíì kókàn fàṣẹ ní kéré dókan iṣẹ́ ní gbogbo fàṣẹ lómi láyé àwọn fẹ́ lọ sí Nàìjíríà fọ́lùdé tó bá lè Nàìjíríà wọn kọ́ lọ kí àwọn ọba kí ẹ mọ́lẹ̀ àbí kí ìlànà kí ẹ mọ́lẹ̀ nǹkan àbí fáfáfúlà ní kí ẹ mọ́lẹ̀ mẹ́fọ́ pàṣẹ nǹkan tó bá sí security olúwa mọ̀ èyí ṣe pọ́ṣẹ̀ gbogbo yín kẹgbọ́n Ọlọ́run torí pé 20 pounds tó fẹ́ dá yẹn ó lè kọ́ sí wàhálà fún ẹ bọ̀tọ̀ bá ṣe tó bá dá tí security wà everything wà ìrìnkàn gbọ́dọ̀ wàá sùn wà lọ Nàìjíríà wàá sùn ẹ̀rọ rẹ̀ nígbà ẹ̀ wàá gbajú ọ̀nà kọjá àgọ́dẹ pé àmọ́ bàbá wà bẹ́ẹ̀ pé bóyá àwọn Fúlàní kan wà bẹ́ẹ̀ ẹ bá share ìpínlẹ̀ ẹjọ́ can you help me to share this program please share it bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi share it bóyá lè dọ́dọ̀ àwọn ohun tá à ń sọ yìí náà nìyẹn tẹ́ bá share program awareness ni fún àwọn èèyàn àwọn tí ò gbọ́n pa á lè gbọ́n pa ẹ̀ á lè mọ mí nìkan dáa tẹ́lẹ̀ ń ṣe yìí àgbowó ń bẹ̀ ẹ má jẹ́ ká bẹ̀yìn kẹ́ tó share program ẹ má jẹ́ ká bẹ̀yìn kẹ́ tó share program kò sí point táwọn tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn tàbí kó gbọ́ tó bá gbọ́ kò sí point áfíríkà kan ṣe ra wa ní but by the time tẹ́ bá share program ni àwọn tí ọmọ àdọ́dọ̀ àwọn tó wà àwọn leaders wa tàbí kó dáhùn sọ̀rọ̀ ìtàn dáhùn sí. I can't do it alone. Sunday Igboho cannot do it alone. I cannot do it alone. But ìgbà tó bá sọ̀rọ̀ controversy àbí abáńgbéyàn kan wá kẹ́tí pé ẹ̀fẹ́ agbákẹ́ ìyẹn kọ́. Àwọn kan náà sọ pé ìwọ fún ẹ ilé tó a ṣe fúnra ló pọ̀ jù náà láàrin òun ló pọ̀ jù náà ẹ̀ I'm telling you. Mo jẹ́ mi ìwà ẹ̀ bá ṣe àrẹ lọ. Torí pé a ṣe fúnra wa. A ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ni fún alálẹ̀ Yorùbá ni káwọn tó àwọn èèyàn wa tó wà mẹ́kọ́ lè nísìmí káwọn náà lọ Nàìjíríà kan pé a bá lọ à sùn à jẹ́ àní máa bẹ̀rẹ̀ pé wọ́n bọ̀ apá wa o ṣé báwọn èèyàn ló ń gbé bẹ̀. ṣé mo tèmi náà gbà tí Olúwa fi sí lọ́kàn táìmù yẹn tí máa dákẹ́ táìmù yẹn àti ní ṣe nǹkan ní ṣe nǹkan lílìn Olúwa fi sí lọ́kàn mo lè sọ̀rọ̀ sókè ojúmọ́ mo máa ń sọ lórí ètò inú mi máa ń dùn pé Olúwa gbọ́ mi ṣe ẹyọ kan yìí mo dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi dùn nẹ́bìrì pé Ọlọ́run ṣe o àdúrà tí mo ń gbà láyé mi nìyẹn àdúrà tí mo ń gbà pé Olúwa ó ṣe 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 because inú mi máa ń dùn pé tí máa rí gbogbo ẹni bó ṣe ń lọ sí inú mi kan dùn ni pé Olúwa gbọ́ mi ṣe ẹyọ kan yìí náà láti liberate àwọn èèyàn mi ta ló lè mọ̀ pé inú ìdájọ́ kò sí nǹkan lè bring change wá fúnlẹ̀ Yorùbá ta ló lè mọ̀ pé bàbá Sunday Igboho dá sọ fún lọ́yọ̀ kínní mo lọ́wọ́ wa máa lò ta ló lè mọ̀ pé Maureen Bádéjọ́ lọ́nà tí wọ́n máa lò so àtìmọ̀ ẹ̀yin tẹ́ ìwà tẹ́ wà kọ́nà tẹ́ ẹ̀ ti yọjú ẹ̀ mọ̀ bóyá Ọlọ́run máa lò yín náà ẹ̀ yọjú kẹ́ dìde mọ̀tá bá lè ṣe ẹ̀mẹ́ka bẹ̀yìn kẹ́ tó dáwó ẹ̀mẹ́ka bẹ̀yìn kẹ́ ṣe nǹkan. You know? Ṣé mọ̀ ẹjọ́ ẹjẹ́ ká láti bẹ̀rẹ̀ àdìbẹ̀rẹ̀ náà nìyẹn àdìbẹ̀rẹ̀ náà nìyẹn àdìbẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ kí a continue ẹ ká continue òfòlùwà bẹ̀ wá ká gbé kó lè yẹ wá kàlè délẹ̀ lérí fúnra mi yé kàlè délẹ̀ lérí bọ́tà àbá tí àbá tí à ń lè délẹ̀ lérí
a ní ìdílé ìlérí ìyá yìí ti pọ̀ jù. ẹ wo orúkọ ní bọ̀bọ̀ yín bẹ̀rẹ̀ sí mi ọmọkàn tó jẹ́ bẹ́ẹ̀ bí ẹ sùkú mi ọmọkàn tó jẹ́ bẹ́ẹ̀ sí tó ń rìn kiri gbogbo ilẹ̀ Yorùbá a lè ní gọ́ọ̀mẹ̀ntì àmọ̀kàn àmọ̀túmọ̀ ẹ̀ àmọ̀túmọ̀ ẹ̀ àmọ̀túmọ̀ ẹ̀. nílẹ̀ Yorùbá wa ẹ̀wọ̀ yẹ́kọ̀ ẹ̀yìn ẹ̀wọ̀ náà wẹ́ pé ìlú ẹ̀ ti gbàrú ẹ̀kùn rí sábọ̀ kan kiri àmọ̀kọ́dá àmọ̀túmọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá àdáde ní gọ́ọ̀mẹ̀ntì ní sukùl bí sukùl kí ló ń pè kí ni túmọ̀ ẹ̀ kí ni mí ni ẹ̀ ẹ̀yẹ tó bá ní mí èkó sọ fún mi àìsàn pé a ní gọ́ọ̀mẹ̀ntì so are we going to continue like that so àsìkò ti tó gẹ́ any Yorùbá leader tí ò bá ti support ìkọ́dá ṣe you are enemy of Yorùbá. We will treat you as enemy. Any Ọba in Yoruba land, tí o bá support the country yìí, we will treat that Ọba as enemy of Yoruba. Because there is no excuse now pé Ọba Yoruba wọn ò ní sọ̀rọ̀. Kò sí excuse kan tí àwọn leader Yoruba wọn ò ní sọ̀rọ̀. Kan condemn bóyá ń pa wá yìí wọn ní excuse kankan. So anybody nísìn tí ọba àwọn bá sọ pé wọn dúró ló bá refuse àti má sọ̀rọ̀ àti mọ̀ pé ẹni mi Yorùbá ni àmàdé máa wá ṣùtẹ̀ bí ẹni mi Yorùbá ni. Thank you Prince, welcome on board Prince from Abuja, God bless you my brother, welcome on board. Ẹ wo somebody tó ń rìn kiri ẹ sùkúù kìlọ̀ mi ló ń pè é. Àbí ẹ tó bá mọ̀túmọ̀ ẹ̀jọ̀ kó sọ mi ẹ tó bá mọ̀túmọ̀ kí ni ẹ̀ kó sọ mi ò mọ̀túmọ̀ ẹ̀ àmì ìbọn ìmọ̀ ní ilẹ̀ Yorùbá tí mo ti ẹ̀gbọ́rọ̀ ẹ̀ láyé mi rí àkọ́ńtì kí ni àwọn gọ́ọ̀mẹ̀ntì wá ń ṣe what is the meaning of that kí ni àwọn gọ́ọ̀mẹ̀ntì wá ń ṣe ẹ̀jọ̀ ẹ̀ sọ fún mi ẹ̀jọ̀ tọ́ lọ́hùn. àìsàn pé a ní gọ́ọ̀mẹ̀ntì nílẹ̀ Yorùbá wọ́n àwọn Fúlàní kan rú kí wọ́n kàn rí kíní kan mọ́lẹ̀ àjẹ̀níkan àjẹmọ̀túmọ̀ ẹ̀ tọ́wọ́ bèèrè lọ́mí àti Nàìjíríà náà àpọ́lọ̀ pé mo lè jẹ́ Yorùbá ìfọ́nì nà kọ̀ọ̀kan dé pé what's the meaning of this thing wọ́n á mi ò mọ̀ ní ìlú mi can you believe that? Kí ọmọ mi bèèrè lọ́mí pé lọ sí pé ọmọ mi tó wọlé gbọ́ Yorùbá pé dad what's the meaning of this man mi ò mọ̀ I don't know what is the meaning àmọ́ wọ́n dẹ̀ ń rí mọ́ gbogbo ìkóná rí mọ́. Oh God, oh my. Sorry, I'm live on Facebook. I'm live on Facebook. I'm doing my show on Facebook. I'm live. I'm not doing it today. Oh, charger. You know? So, kí ni túmọ̀ ẹ̀ ẹjọ́ sọ fún mi, kí ni túmọ̀ ẹ̀? Àmọ́ ẹjọ́ ìjọba ẹjọ́ gbé Nàìjíríà tẹ́ bá mọ̀ tó mọ̀ kíní yẹn stamp ṣe sọ fún mi. Now General Buhari ó lọ appoint àwọn the retired service chief ló lè retire ṣe Jesus Christ that man Buhari dey finish Nigeria I'm telling you Buhari dey finish Nigeria kó dájú wa pé àbọ̀wọ̀n àbúyá à ń ṣe kan náà mọ́ the man is just tààrẹ ẹnì kò ló pọ̀ Buhari kò fẹ́ defend ara ẹnì kò tiẹ̀ fẹ́ máa yóò fẹ́ kó mbẹ́ ẹ lọ kọ́lẹ̀ Buhari fẹ́ kí civil war wà Nàìjíríà kó dàrá lè jókòó síbẹ̀ ẹ̀yìn ẹ lọ kọ́lẹ̀ Buhari fẹ́ kó lórí oyè Buhari ó mọ̀ pé a ní gbà fóun so Buhari fẹ́ kọ́ civil war kó dàrá lè jókòó síbẹ̀ láti wọ àníṣe ní ti nǹkan lè kó mbẹ́ láti jókòó síbẹ̀ gbọ́dọ̀ fẹ́ ṣe nìyẹn àwọn àfẹ́ jáwọ́ òun lè fẹ́ jáwọ́ Buhari nísìn Buhari lọ appoint ó nominate àwọn all the service chiefs nígbà ló ṣe ambassador kí ni túmọ̀ ẹ̀ ọ̀dọ́ ẹni pé máa yẹn ó ti ní psychiatric problem ó lọ appoint all the service chiefs Nigeria ó ní kọ́ lọ di ambassador ẹ ti máa ń mú àtìmọ̀ ọ̀túnmọ̀ ẹ̀ why the service chief ló yẹ kó ń bẹ ẹ sọ fún mi kí ni túmọ̀ ẹ̀ why they be appoint wọn
where is the career ambassador kí ó ti àpọ̀ àwọn career ambassador jẹ́ pé àwọn military officer ló ṣe tán wọ́n jẹ́ ṣetán ó yẹ kó sí mi olùgbé ohun dúgbò oníkàlọ́ di ambassador. oníkàlọ́ di ambassador torí pé ó fẹ́ fi checkmate àwa táwa ní diaspora ẹ̀mọ kíní yẹn ni ó fẹ́ lo military kíní wọn láti máa checkmate security kíní wọn fún gbogbo àwọn ọkọ̀ wà ní embassy so gbogbo onímọ̀ pé ibi làwa ti ń dún àwa là ń fi nọ́ọ̀sì kíní àwa là ń la àwọn tó wà ní Nàìjíríà lójú so ó fẹ́ máa get gbogbo àwọn tó wà lábúrọ̀dì bíi láti get gbogbo àwọn tó wà ní diaspora ó fẹ́ lo all those service láti máa ṣe ẹ kàn rí pé ọlọ́wọ́ máa jàre ẹ rí pé ẹ kàn lo intelligent wọ́n lè mẹ́lòmí kọ́ palòmí wọ́n ṣe nǹkan mífẹ́ lòmí ọ̀kan yẹ́mọ̀ nǹkan burúkú kọ́ máa ṣe wọ́n fẹ́ lo àwọn all those services láti máa dì pẹ̀lú àwọn tó wà lábúrọ̀d tó máa wà ní embassy àwọn kọ́ àwọn kíní àwọn security kíní wọn wọlé àwọn ọmọ ẹ̀sìn tẹ̀lé gbogbo wọ́n ní tó gbogbo èfì tá a ṣe lábúrọ̀d níbí wọ́n ló fẹ́ lò wọ́n fún ẹlòmí wọ́n lè pẹ̀lòmí ọkọ̀ ṣe nǹkan burúkú fún fẹ́lòmí ọkọ̀ kíní fẹ́lòmí. Why this retired service don't retire? It's this reality. This is reality. Where are our career ambassadors? What I want to tell you, I'm a little lesson. I don't want to pay our ambassador. Me, they pay only what they pay. I can post on saying, "Okay, what fellow all this established come up abroad. Only my monitor go. Don't you pay? Go see my university. Only pay. So we now the monitor one. So the fellow, I want the military officers. All military officers to be able to have that man deep but I want our odd key actor our need diaspora. Emma won to buy Chelsea, I post Miss America, I post Miss B, I put the movie to pump key out kicking in when I post one though. Hello, my colleague. Be careful, my post one. Yeah, and everybody ready. So Buhari have only plan. So kò yí àwọn Nigerians. Buhari only plan ilẹ̀. Ó máa sọ fún àwọn pé kò sí bí gọ́ọ̀mẹ̀ntì bá ti fẹ́ tí ó bá rẹ́ fẹ́ ráyè yan ni wọ́n lè get anywhere. Tó bá ti gbé wọn àṣà ambassador sí a máa lo àwọn military attaché gbogbo àwọn intelligence kí wọ́n láti máa monitor gbogbo àwọn tó wà ní diaspora yẹn. A mọ gbogbo everywhere. But my wife attack him on everything all over the world. Over grab everything. O kò tó dẹ̀ kan tó rẹ̀ jẹ́ ní Olúwa gbàgbà lọ́wọ́ ẹ̀. Come on, má bá wa lé. Má bá wa lé. So ọgbọ́n ní Buhari fẹ́ dá nìyẹn. Ẹ̀yin irú ẹ̀rí ni èèyàn ṣe tán sí. Kò tí ì pé ọ̀sẹ̀ kan ó jẹ́ nominate wọn as ambassador. Where is the career ambassador? Ni mo be lọ́wọ́ ẹ̀gbọ́n náà wà tí ó appoint àwọn yẹn. Òun ló fàdé pé ìlú jẹ́ pé ìlú yẹn kò lè gbé ní kò lè lọ síwájú. Gbàtí mo bá yẹ káwọn ìlú tó grow àwọn ìlú grow. Bá ìlú fẹ́ ní lọ síwájú. Mo máa sọ kí nìkan kó tó pé abẹ̀rẹ̀ Yorùbá nation wáyé. Mo ní ìlú tí ò sí security. Mo ní as a Nigerian mo jẹ́ sí mi ò lè invest in Nigeria. Why? Tí mo lè invest in Nigeria ni pé ìlú tí ò sí security. Tí judicial system ò ṣe dáadáa. Tí kò sí good road. Tí ò sí náà. Rail system kò wá okay. So tell me, no man invest in Ruben. Nobody. Only ẹni tó wá dọ̀mù tó lọ́wọ́ kó mẹ́rin invest in Ruben. Ìlú tí ò sí security. Tàbí fẹ́ lọ́wọ́ gambugu máa kó owó mi sí láti lóyìnbó bíi mo mú bẹ́ẹ̀ pé mo ní 1 million or bẹ́ẹ̀ 100 million pounds sí or 3 million pounds or 1 billion mo fẹ́ invest at Nigeria mo fẹ́ invest back home mo fẹ́ invest. I will not go to Nigeria go invest. I will not go to America or London here or Canada or Germany. I will not invest my money in the Western world here. Tí màá pé mo lóyà màá pé mo jẹ́ mọ̀ nìyẹn màá lè invest ní owó mi ní ìlú tí ò ní security. Tẹ́ pé àwọn ọmọ balẹ̀ wà ní wọ́n kọ́ pàlú ẹ̀ mọ́lé tí kìnnà balẹ̀ wà ní wọ́n pààyàn tí judicial system kò ṣe dáadáa. If anything happen to my company
tí mo fẹ́ lọ sí pé if you are government ṣe ọkàn mo fẹ́ lọ sí court lọ challenge government in court I cannot get justice in court màá lù sọ́wọ́ mi ṣé màá lù lóye màá lọ invest lórí so no investor no reasonable investor will go invest in Nigeria that is why the country cannot grow. Kò sí investor fẹ́ lọ sí ìlú invest nínú ìlú bẹ́ẹ̀ ìlú òsì security even when there is no industry no investment in any country who want to wá ti sí yẹn bá ìlú fẹ́ grow ìlú ò lè grow ìwọ́n tó máa rí ni pé ìlú yẹn kò máa bí amrọ̀bà a máa bí ayakila a máa bí court a máa bí gbogbo nǹkan tó máa bílẹ̀ àwọn criminals tó máa bí but kò sí nǹkan tí kò sí ẹni bọ̀tí wọ́n invest nínú ìlú bẹ́ẹ̀ torí pé ìlú òwò àkàndínlù fún ẹni bọ̀tí láti pé wọ́n fẹ́ lọ invest níbẹ̀ tó pé ìlú mọ̀ pé tó bá lọ sí ẹni if you enter your country company ó lọ ní kò sí nǹkan tó fi kò lọ sí court kò lọ sí challenge bóyá wọ́n tẹ̀ múnú lọ sí bóyá nepa ní Nàìjíríà ó parí lójì ó lè sú wọn pé wọ́n ba gbogbo tó product kan tó ṣe tó ń bàjẹ́ ó lè sú company yẹn kò ní bílí kò fẹ́ gbówó padà bọ̀ ìlú yìí sí if tọ́ba kọ̀ parí lójì bẹ́ẹ̀ pé yọ̀ ṣe kàn parí lójì wọ́n parí lójì nọ́mbà jẹ́bi kan tó ṣe jẹ́ kó ba gbogbo product ẹ̀ jẹ́ you can sue them they will not even dare it wọ́n tẹ̀ níṣẹ́ ni you can sue them wọ́n tẹ̀ níṣẹ́ ni but Nàìjíríà tí wọ́n bá parí lójì kan bá nǹkan jẹ́ sáfẹ́sì gbẹ́dá kò sùn tẹ́ but àwọn tó wà akọ̀lọ̀ bá adájọ́ àgọ̀dájọ́ yẹn ni owó ẹ̀ lọ nìyẹn so ta ló fẹ́ invest nínú ìlú bẹ́ẹ̀ ìlú tó bá dé sí investor tó wá invest nínú ìlú bẹ́ẹ̀ ò lè grow ìlú yẹn bá dé ti grow nǹkan tó ìlú yẹn máa bí amrọ̀bà hire killer kidnapper ìlú tó máa bí lọ nìyẹn òun lè fi pé ìlú di Nigeria ìsàn kò develop ìlú Nigeria ò lè develop I'm telling you this reality mo sunkún wọ ìlú yìí ni ìlú tí mo dán bí mi sí mo jìyàwó ìlú yìí ni ọmọ tó mọ̀ mí lágùdà mọ̀ mí mo jìyàwó ìlú yìí ni èmi tí mo lo mọ́tò mo fẹsẹ̀ rìn kí ló fà á tó ní pé the system ìlú yẹn system yẹn kò àwọn olówó nìkan ló fẹ́ wọ̀ wọ́n ti bàlú jẹ́ your transformer will not work for 2 or 3 years gbogbo sí ìdákan collapse ni mítò ìfowópamọ́ dáadé ṣe Nàìjíríà ó depend lórí iná ìwà iná fi ṣe ń kọ́ you are finished gbogbo everything òṣìṣẹ́ gbogbo everything tó kọ́ dàrú ni mo sunkún wọ̀lú yìí ni ìlú tí mo dé láàrin ọdún kan ìwọ́n tí mo yà sí fọ́ mo ta 30 years wọ Nàìjíríà mo àti ìwọ̀ láàrin ọdún kan mo máa fi gbàdúrà fún United Kingdom any day anytime ìmọ̀ wà ní ìlú tó ń bí mi sí mò ń jẹ ìyà mo dẹ̀ dé ìlú tó ti mọ̀ mí rí láàrin ọdún kan ìwọ́n tí mi wà sí láyé mi for the period mo fi wà ń bẹ̀ mo dẹ̀ àfihàn láàrin ọdún kan sọ́dún kan àbọ̀ tell me bí mo ti mọ̀ gbàdúrà sí United Kingdom if anything happen to this country today money I will defend the United Kingdom mo ìdàgbà tó yìí chief ẹni external kíni kan wá sọ pé n bá gbé ìjà lé to God made me máa defend ìlú máa gbé máa defend ìlú but mi lè defend Nigeria tó gbé kí Nigeria wọ́n fa mi nọ́ọ̀tì wọ́n fi àjẹ́ mi ni mo sunkún wọ ìlú yìí ni ìyà ló jẹ́ bẹ́ẹ̀ kó máa bí gbé mọ́tò lẹ́kọ̀ọ́ máa fẹsẹ̀ rìn ìyà ló jẹ́ bẹ́ẹ̀ ìwọ bí boy torí yọ pépà tí wọ́n ti ń gbé ẹni tí ń gbé ẹ̀rọ ẹ̀kọ́ kò sí kankan mọ́ the system kò yẹ kí business collapse kò sí kankan mọ́ mo dẹ̀ dé ìlú tí wọ́n ti mọ̀ ẹ́ rí ẹ wo kọ́lọ̀ mi náà nǹkan tí yóò achieve láàrin ní dọ́ǹkì yàmọ́ wà nílùú Nàìjíríà mo dẹ̀ achieve under one year or 1.5 years kò sí magic kankan náà kò sí magic kankan torí pé mo yin design ìlú yìí nìyà tó bá ò bá jẹun gbálẹ̀ ò bá jẹun ṣe kojú pé wọ́n sọ fún pé ọdún bá iṣẹ́ ìdọ̀tí ló lówó jù ń lò yìí àwọn ló ń gbádùn jù ń lò yìí tó bá ṣe mechanic ó ń jẹun lọ́nu bó ṣe bábà ń jẹun lọ́nu bó ṣe hairdresser ń jẹun lọ́nu bó ṣe widow ń jẹun ẹ̀sìn oríṣiríṣi ọlọ́kùn tí èèyàn kan wá sílé mi bí ojú mi yán ni ó wá gbé kì í sọ̀kà láti lé mi bí my boiler ó wà ní àkùn lókè máa dúró kó wá bá mi transfer láti òkè sísàlẹ̀ wá sí ibi kitchen mi dínà plumber ẹ̀wọ́n ṣáàjú ojú mi yán ni owó tí mo ná pẹ̀lú kọ́kàn gbèsè kalẹ̀ látòkè pẹ̀lú boiler yẹn mọ̀ ìgbà nearly 6,000 pounds ló gbà lọ́wọ́ mi iṣẹ́ bí i 3 days 96,000 pounds ló gbà lọ́wọ́ mi mo ní wow
white collar job mi mo lọ fẹ́ rí irú yẹn gbà less than 3 days 6,000 pounds ló bà lọ́wọ́ mi ọkàn bọ́bọ́ yẹn kàn rẹ́ni ni I'm telling you wọ́n pe election lásán wá ju ilé ẹ̀sìn owó ńlá ni mú tẹ bàjẹ́ lásán owó ńlá ni tó máa san bọ̀ àwọn tó jìyà jù Nàìjíríà ni driver mechanic all this àwọn tó jìyà jù Nàìjíríà àwọn tó yẹn gbádùn jù mí wàá gbé bí ọmọlúwàbí wàá gbé bí èèyàn gidi wàá live good pẹ̀lú tó ń lẹ̀ bí ẹ sí ìlú yẹn ó bá wàá rí pé èèyàn wà lóyìnbó sí ẹ̀dẹ̀fílẹ̀ Nàìjíríà máa wẹ̀ bí Ọlọ́run kò sí break kò sí nǹkan tó change torí pé the system nìkan ni torí pé wọ́n ilé ìlú wọn bíi tó bá lè ṣiṣẹ́ wàá jẹun wàá mú wàá gbádùn bọ̀ Nàìjíríà ìwọ tó bá ṣiṣẹ́ jù lọ ló máa jìyà jù Nàìjíríà ìwọ tó ṣiṣẹ́ jù lọ máa jìyà jù Nàìjíríà. tó máa jìyà jù Nàìjíríà ẹ̀wọ̀n fọkànẹ́sà bọ́ọ̀kan wà mẹ́rin tó bá rí owó tó bọ́ yìí ó ní fọkànẹ́sà ni ó ní bẹ́ẹ̀ tàṣà yà máa fọkànẹ́sà ìgbìnẹ̀ tó máa bọ́ ìṣẹ́wà lábẹ́ epo rẹpẹtẹ bá ní mọ́tò sí bọ́ yìí lò ṣé fọkànẹ́sà lè lówó Nàìjíríà á máa jìyà ìyà ló máa jẹ́ kú Nàìjíríà máa pàṣẹ máa pọ́n ni wọ́n yìí design ìlú burúkú àwọn tó ń pè ní builder ń bí àwọn náà pè ní bricklayer Nàìjíríà the builder àwọn the builder ló lọ́wọ́ jù ń lù yìí builder mo ilé tí wọ́n builder nílùú yìí ni ilé oríṣiríṣi àwọn builder tá a pè ní bricklayer Nàìjíríà tẹ́bá rí ilé wọn kò sí builder tó ní ilé tó mẹ́rin márùn mẹ́fà ní London yìí àti builder ẹmọ tí wọn builder máa ń gbà ní. so kí ló dé tí Nàìjíríà ti jáyé Nàìjíríà ṣe wá bàjẹ́ bẹ́ẹ̀ náà àwọn leaders wa ló dẹ̀ kọ́sẹ̀ so àbí pé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ Nàìjíríà náà so wà ní kakó máa lọ everybody kan jẹ́ tiẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ràn Nàìjíríà. Thank you, Seun. Tọ́pẹ́ Seun. Good evening, my brother Deji Ogunade. Deji ọmọ Ogunade o. Àwọn pàdé mi ní látàgbà Deji ní ẹ̀. Deji tó wọlé ìṣẹ́ ó mọ̀ mí bẹ́ẹ̀ ni mo wó. Ó lè sọ ìṣù mi ládòkè désàlẹ̀. Deji Ogunade. Àjọ máa ń rù tẹ̀kiri ni.